ètìkótìkò agbégilódò má bẹ̀rù èpè àmjẹ ẹ̀ níjẹ̀bù. So ẹ serious pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹ lọ jẹ oúnjẹ àwọn ẹbọra Nógi? Kí ló ṣe ọ̀tọ̀ ń dọ́ọ̀lù? Mo ní àwọn igi kan ní rìsáàfù ni ìwọ ni mo sì fẹ́ kó bá ń kó gíun. ẹ wo ẹ bá ń kọ nọ́mbà ọkọ. ọ̀gá ṣẹ̀mẹ́ tó ń kọjá lọ ni ètìkó ló ń kọjá lọ agbégilódò má bẹ̀rù èpè aṣọ́gbó tó o bá fẹ́ kó tiẹ̀ kó má dá dúró. Wàhálà ṣe wá pọ̀ lórí ẹyẹ tí ò tó nǹkan. Ogun yìí ti pọ̀jù àwọn à ń jà bíi ti kákúkọ. À ń jà bíi ti kákúkọ onítọ̀hún ò lójú ogun ni. Ṣojú ogun la wá wà ní. Ibo la wá wà? Àjọkẹ́ wọ́n ń dọ́ọ̀lù. Ṣé wọ́n mọ̀ pé n tó fi oúnjẹ dùn sọ ni pé mọ́tò tó o bá ní tó ti wà lórí lóòdù báyìí èyí tí bá ń bọ̀ wájú rẹ̀ ó gbọ́dọ̀ yà fún ni. Bẹ́ẹ̀ni kò ní dá fọ́gà ẹ̀kọ́ pàtàkì. Kò ní dá fún abẹ́. Èmi ètìkó agbégi onígi lóko má bẹ̀rù èpè. Bẹ́ẹ̀ni. Àní ìyá lọ́run sì ń ránṣẹ́ pé kú. Àlọ́ lákìká tó bẹ̀rẹ̀ jà o. Bí ìjà bá wà jájà. Àní ìyá lọ́run. Mọ́ dọ̀ọ̀lù ẹ̀. Ṣé wọ́n mọ̀ pé bí iná bá gbìyànjú láti wọnú odò kó lè lójú ṣáyé? Ọ̀ka ẹ̀ ìmọ̀pọ̀ dọ́ọ̀lù. Béèyàn bá gbígi ọdán ayé ó dán fún un. Béèyàn bá gbígi ọ̀gẹ̀dẹ̀ ayé ó dẹ̀ fún un. Igi orólogin lónìí o. Mo kú. Ikú ló káàdà. Ètìkó kí n mọ̀ kí ọ láì fún mi lówó òkè wọn ló ti mówó wá ọ. Ó fòrò ó dààmú ó dẹni lákòóbá ìdí ọ̀sẹ̀ ló wà ó. Tó bá ti ń bọ̀ bá mú kó dín bọ̀ ó pẹ̀lú bàkàdí kó wá fi sẹ̀sán oore tí yóò sì.